ọmọ Nàìjíríà ẹ gbọ́ èyí tí máa yìí gbé wá o wọ́n láwọn ní ọ̀rọ̀ kan láti sọ. Mr. Ọlárìnwájú Kọ́láwọlé. sir. kí ló ṣẹlẹ̀. tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ kọ́ ọmọ Nàìjíríà gbà mí lórí kí n gbé wá sí ìbàlá lẹ́yìn because ìyá ò gbọ́dọ̀ jẹ́ mi gbé láti 2007 ni mo ti fẹ́ sínú ilé mi ọdẹ ẹ̀pì ọmọ mẹ́rẹ̀ẹ̀rin. ta ni. ìyẹn Ọlárìnwájú Tóyìn ó lóbi mẹ́rin fún mi mẹ́rẹ̀ẹ̀rin kò sí kankan tèmi nínú ẹ̀. I don't understand. ó bí ọmọ mẹ́rin fún mi dágbé mo sin bí ọmọ rẹ̀ mo dẹ̀ kó ọmọ mẹ́rẹ̀ẹ̀rin náà sí ìgbà tí mo ṣe vitamin findings kò sí kankan tèmi bẹ́ẹ̀. kò sí ọmọ yín ẹyọ kan nínú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tán bẹ́ẹ̀ ni sá. I don't understand. kò sí ọmọ yín mẹ́rẹ̀ẹ̀rin ò sí bí abẹ́yọ kan ni ò sí bẹ́ẹ̀. kò sí kankan náà tó jẹ́ tèmi. jẹ́ ni pé ìgbà tí. ok kí ló prompt yín gan láti lọ ṣe DNA test ọmọ yín. thank you sir. ní last year because ó ti máa ń wo àwọn àwàrán bí àgbèrè náà ni tèmi àti ẹ̀ bá jà ọ̀rọ̀ ọlọ́kùnrin dé ni kò sí jà mí ọkùnrin náà ni tẹbi yí pé tí n bá ti wá bá wí bá ti gẹ̀ẹ́tì ẹ̀ tí bá ti gẹ̀ẹ́tì pé nǹkan tó ṣe yìí láti kó o bí ọmọkùnrin tó bí mọ̀ pé wọn náà máa gbàrú ẹ̀ àárín ìgbà díẹ̀ náà ló kù mẹ́wàá ẹ̀ ọlọ́run ti fún ní lórí ọ̀fẹ́ láti kọ́ sáìtì kékeré kan àwọn sọ fún ìgbà díẹ̀ náà ló kù ìgbà díẹ̀ ò tètè yé mi pé tó sọ pé tó bá ti parí sáìtì wọn ó máa kó lọ sí sáìtì wọn ni láti lè lọ free pẹ̀lú ìgbà tó ń wù pẹ̀lú àgbèrè tó ń wù so gbàtà wá di last 2 years ó ń fẹ́ máa kàn sìn lọ́mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí máa wà nílé lọ́wọ́ báyìí tó ń gbé ni ìyàwó ẹ̀ náà ti wá sí bíi lẹ́nìí láti wá jẹ́rìí ṣùgbọ́n torí pé ó lè fọmọ sílé ni ẹ̀ kó dúró bá pé wúrẹ̀ lálẹ́ sọ ma gbé kọ́ọ̀lù yín. ìyàwó máa tó gbé sílé tó wà nílé ìgbà lọ́wọ́ báyìí ẹ bá pè sọ ma gbé kọ́ọ̀lù yín òun náà tó wá bí lẹ́nìí àwọn ìyàwó ìdẹ́ rí bọ̀sọ́ lóun fọmọ kékeré kan sílé pé òun ò lè dúró ìyàwó máa yẹn ṣe lọ láti kan bí last year ni máa yẹn ti kó sọ̀dọ̀ ìpàdé ọmọ 5 ọjọ́ ń gbé báyìí ìyẹn tí wàá ká ìyẹn ọ̀kẹ́ mi ara wọn lọ́jọ́ ìṣòro yẹn so pàtó wá last year. bọ́ọ̀lù ọmọ ṣe jẹ́ 5 bọ́ọ̀lù 4 lẹ sọ nísìnyí. 5 máa yẹn mo sọ máa tó gbọ́ máa tọ́jọ́ ń gbé sìn. ok ṣé máa yẹn wá fún 5 lẹ́yìn létí ẹni. àtìyàwó àti ọmọ èlò fisílẹ̀ ńbẹ. ọwọ́ kó lọ sọ́dọ̀ tí wọ́n. ọjọ́ tẹ́lẹ̀ gbé báyìí ọjọ́ ń gbé báyìí ní sísọ lọ́wọ́ yìí ọdún ẹ̀ lọ́wọ́ so ìyàwó máa yẹn náà wá bí lẹ́nìí pọ̀ pàtó lòun lè dúró ó ti bá tiẹ̀ lọ tó bá pèsè ọmọ àgbékọ̀ ọmọ sọ everything fún yín pàtó wá di last year so ó ti sọ̀rọ̀ pé gbàtẹ́lẹ̀ ló kù ó wá ló ń fẹ́ gba ọmọ ọ̀dọ̀ kan òní wọ́n fẹ́ gbọ́ ọmọ ọ̀dọ̀ ọkùnrin ni kò gbà because ó ti ṣe kẹtà pé wọ́n fẹ́ rọ́ọ̀pù mi ọ̀tọ́mọdọ̀ yẹn ọkùnrin ni kò bá gbọ́kùnrin ọ̀rọ̀ ó ṣe é sọkùnrin pé fẹ́ rọ́ọ̀pù mi mọ́ ó bá ní obìnrin ni wọ́n gbà ẹni tó ń gbà tó máa gbóbìnrin tó bá gbọ́mọ ọ̀dọ̀ ó gbóbìnrin pé obìnrin tó fẹ́ ga tó láyà mo ní kò sí tọ́jọ́ ẹni tí bá ti lè gbà òun kò sí sáìtì wọn olóbìnrin kan sọ ọkàn ó dákẹ́ pẹ̀lú wá yá èmi kan lọ bí iṣẹ́ kí n tó dé o ti páàkì ó ti lọ inú lẹ́yìn jẹ́ mo ṣe wá ti sẹ́ẹ̀dì máa lọ bá mi lẹ́yìn pé èmi àti ọjà tí mo fi kúrò nílé náà kí ló fa àti kẹrù mo ṣáàrì pé gbogbo ìrìnàjò wọn àti mọ́tàjọ́ fẹ́ra wọn pé síbẹ̀ ìrìn yẹn ẹnìkan sọ fún mi lórí fóònù mo sá sí fóònù méjèèjì kọ́kọ́rọ́ ilé ẹ̀ náà mo gbà lọ́wọ́ ẹ̀ wípé kí bá tiẹ̀ tilẹ̀kùn á tẹ̀ lọ sílé ọ̀dọ̀ mi á lọ parí ìjà yẹn fẹ́mi ṣe lọ bí mo kàn mọ́ dání tí mo rí pé ó kàn lọ kó pìsì nígboro ní lókàbí òru yẹn kábà mi lóde kán wá nà mí mo sọ gbogbo ẹ̀ lupa ní ẹ pọ́nmọ́nú lé ní àwọn yẹn bá gbolẹ̀kùn jẹ́ gbogbo wíńdò alọ musa drop phone yẹn àti everything fún wọn ṣètò wọn á dúró tí pé wọn máa parí kí ayé máa parí ọ̀tọ̀ wá di maybe last 3 months bí tí àwọn máa yẹn ti káàkiri pé pé bò ń bẹ wúmà yìí kó bò fi ọkọ̀ òun lọ́rùn sílẹ̀ ọwọ́ a lọ sí ààfin tó jẹ́ ìlú wa níkiri ọ̀tọ̀ wá dé tó rojọ́ tó ní wúmà yìí òrojọ́ wọ́n wá ní pé àwọn jọ ń fi ọkùnrin yìí ni o tí wọ́n ti lè filẹ̀ fóun bóyá kóun yẹn sáà pé mi sọ wá gbọ́ yẹn tó wá jẹ́ àwọn pàtàkì tó wà láàfin wọ́n á pè mí pé mi ò tí ì níyàwó o pé kí n lọ jáwé fún ọkọ bá tiẹ̀ lọ kí n lọ rìmárì mo máa sọ lọ́kọ́ pé kí n lọ sí kóòtù kí n lọ jáwé fún mo máa lọ sí kóòtù pé kí n lọ gba ìwé ẹjọ́ yẹn ni òyìn fún kóòtù ṣùgbọ́n dáwà tí wàá jẹ́ ìyẹn wà ń bẹ̀ lórí ọ̀rọ̀ pé fẹ́ gba divorce letter pàtó wá di after mi wá wò pé ọmọ tó bí fún mi gan kí ló sọ pé mi gan ni mo lọ mọ́ mẹ́rin fọkùnrin kọ́ ọmọ gbọ́kùnrin tí ilé sínú ilé kó sọ́kẹ́ tó mọ́ gbé papọ̀ kó dẹ̀ kó lé láti gbá ìmì àtẹ̀jà tó fi kúrò lé sọ wá pé meanwhile mẹ́ta wà lọ́dọ̀ wọn lájọ ń gbé kó tó pé kó lọ first born ìkíyà mi lọ́wọ́ àtọ̀ mọ́mọ́ mi lọ́wọ́ because ó wù àkànlọ́dún kan náà tẹ́ pé ó tún mọ́ mi nínú àtàwọn àbúrò mi pé kọ́ máa lọ páwọn òní ìdẹ pé iṣẹ́ ìyàwó àwọn mọ́ pọ̀ èmi nìkan ló kù fún mo start pẹ̀lú pé èmi sáwọn àlùkò ni mo fẹ́ fẹ́ tí mo sá ti kọ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́ pọ̀ tèmi ọ̀kọ́ nǹkan mi
nígbà yẹn ìgbà létà ó ti pé gbà tí mi ò support wọn ìjà yẹn wọ́n dàfẹ́ sórí tèmi náà bẹ̀rẹ̀ sí gbèmí náà jà lórí ọ̀rọ̀ lórí tiẹ̀ so ọmọ yẹn ọ̀dọ̀ mi lọ́wọ́ àgbà gbàtí wọ́n gbé jẹ́ lọ ṣe genetic test ọmọ yìí gbàtí mo wá ṣe genetic test tó jẹ́ first born gbàtí result máa jáde dàbí kó result fún àwọn dáàdì mi kó result fún gbàtí mo dé ó jẹ́ 0%. o ní wọ́n ti kó fún mi. ó ní Ayọ̀mídé result náà ní oní àlélẹ́ first born ní Ayọ̀mídé so ó jẹ́ 0%. ẹ̀kọ́ yẹn gbọ́ mi mo lè ṣe mọ́ ṣùgbọ́n láti mú ọmọ yẹn kúrò nítorí ọmọ yẹn wà mo á lọ sílé rẹ̀ pé ọmọ yìí yóò kì í ṣe ti tèmi o fi bàbá rẹ̀ hàn o aláàjì mi ò tí ì kú nílé ẹ̀ ọ sọ fún mi pé gbọ́ ẹrù ẹ̀dà mi lọ ọmọ yẹn bẹ́ẹ̀ ìbá lọ́n tèmi bí mi ṣe wá ń lọ so mo á fẹ́ yí kọ̀nà lé ẹ̀ wọ́n máa kẹ́ pé wọ́n ti mú ọmọ rẹ̀ wá o wá mú o yẹn ní bá mú wá first person wà bí tó kẹfẹ́ náà rẹ̀ sọ mi lè play rẹ̀ fún aláàjì. ẹ play rẹ o. ó ní ọmọ rẹ̀ wà bí o wá mú o yẹn ní bá mú wá ọwọ́ amú ọmọ yẹn lọ sí Òṣogbo ọ̀dọ̀ máa yẹn ìgbà táwọn yìí wá di tó yìí wá tẹ káàkiri táwọn yìí wá ń gbọ́ ọjọ́ kan ìbúlá ti wá tó ti bẹ̀rẹ̀ ọmọ yẹn sínú lẹ́mìí tí mo sọpọ́ tí mo ti bẹ̀ ló ti ń gba owó oúnjẹ lọ́wọ́ máa yẹn àtọwọ́ sukú ọmọ yẹn lọ́wọ́ máa yẹn. o máa yẹn mọ̀ pọ́ mọ̀ ń wà níbí kan. àtọwọ́ pọ́n lọ́mọ oyún ẹ̀ mo pàṣẹ wedding tó gbà tó mọ̀ tàjọ́ fẹ́ mo pẹ́ mò ń fẹ́ ni. ẹ rò pé ẹnìkan ni. ẹ dáhùn pé bẹ́ẹ̀ apẹ́ méjì ó dẹ̀ lóyún fún mi mo dẹ̀ lọ́lẹ́ mo ti fún yẹn lóyún o mo fẹ́ ṣe wedding o àti plan wedding nígbà yẹn. ó tún bẹ̀rẹ̀ ẹgbà ẹ mọ mi. so ìgbà tó wá di pé ó pè máa yẹn pé wọ́n ti mú ọmọ rẹ̀ wá o kó wá mú nǹkan rẹ̀ o ó bá ní kó bò mú wá ní Òṣogbo ó dẹ̀ lọ fún un ní máa ó dẹ̀ sọ ọmọ ní Òṣogbo o létà mo ṣáà rí i pé oríṣiríṣi ọ̀rọ̀ ń jáde lórí iṣu yìí lórí ìgbà máa ń gbọ́ pé ẹni tó ọmọ pé oyún yẹn wá fún èmi ni ìgbà tó fi lóyún gbà yẹn ó ti níyàwó méjì inú ilé kó máa di kẹta ló sì tì mímì lọ́rùn èmi ò dẹ̀ mọ̀. ẹni ẹ dẹ̀ mọ̀. sá ẹni ẹ mọ̀. ẹni ẹ mọ̀ ọjọ́ mọ̀ lára ara wọn. sá tó bá mọ̀ lára ara wọn kò ní mọ́ ní kọ́ láti mọ̀ pé ẹ ti mọ̀ ọmọ rẹ wá o wá mú nǹkan rẹ o bá mi mú wá láti gbé 24 hours. ọ́díò tẹ sọ àrímọ́ ntẹ́ ẹ ní wọ́n sọ ẹ rí ẹlẹ́rìí kọ́ọ̀dù ẹ ló wà ń bẹ̀ yẹn. ẹ voice note tó. voice note yẹn tá a bá lè rí ǹdá fi gbà pé ẹ parọ́ mọ́ wọn. èsì tábùrù ẹ̀ náà fún un tó ṣe kí ní yẹn sí ìsítẹ́ni ẹ̀ fún ẹ̀ tó máa gbọ́ ọ̀tọ́ bílẹ̀ rẹ̀ fún yín. hello báwo ni káàrọ̀ akọjọ́ mẹ́ta báwo ni iṣẹ́ ṣé kò sí problem. ṣé yẹn ni. ohun tí mo fẹ́ ṣàlàyé fún ẹ ọ̀rọ̀ àwọn fámìlì Ahmed ni ṣé o pé tí Amide ti wà ní ọ̀dọ̀ wọn mi ì mọ ibi tọ́mọ yẹn mi ì mọ ibi tí ń gbé wọn jẹ́ mọ ọ̀dọ̀ wọn débi wípé ìgbà tọ́mọ yẹn sick gan ìgbà kan odò mi gbóná sọ́wọ́ wọ́n ní kó wá pàdé mi títì ni èmi mo ra oògùn lọ láti bíbà tọ́mọ yẹn máa lò àǹdẹ́ni tó fi máa ṣe dressing wọ́n ní láti ní wá pàdé mi ní títì wọ́n fi ọmọ Bídèmí ilé tó wà lórí Èkìtì wọ́n fi lé lẹ́yìn títì junction express ni mo ti fún ní tó máa lò tí mo ti padà nígbà tó tún wá síìkì kan ìyẹn typhoid lóní wọ́n pè mí ní ohun tó ti máa jẹ mọ́ ni wá drip mo ní tó máa jẹ mọ́ lè ní ìdíkò gba drip pé bóyá kí n kó wá mọ́. ta ni family Ahmed tí wọ́n sọ. sa family yín ni. ok ìgbà tó ọmọ yẹn wà lọ́dọ̀ yín ni wọ́n sọ tó sick ok ó dà pé ó jìnnà díẹ̀ síbi tí. ọjọ́ Sunday ìrọ̀lẹ́ Sunday mi ti fẹ́ jáde ni. so náà ni. bí gbọ́dọ̀ ṣe wá sáré bá mi nù lé ní èmi ìwọ ọjọ́ last week a ní program kan church èmi ti lọ church ní Friday aṣọ́yà àdòdé ṣọ́ọ̀pù kan ọdún mi àti ìjòkó gbogbo ọmọ ó ṣàkó wọn lọ àṣọ lọ ṣe test fún wọn bàdàn ní mi ò dé mẹ́nìtẹ̀ mo mú good luck lọ níbi tí good luck ti ń bá mi fi terminal ṣiṣẹ́ náà ló ti kí good luck ní church bó ṣe mú òun náà lọ sí ibẹ̀ nìyẹn ṣáà lọ ṣe test mo wá di Sunday evening bí good luck ṣe ń sáré bá mi nílò bẹ́ẹ̀ mi àti láwí tí ń bọ̀ ohun àti bọ̀dá ayọ̀ ẹ̀rù tiẹ̀ ti bà mí. ètò ẹ ní wọ́n sọ pé kínní ni mo fẹ́ gbọ́ tí wọ́n sọ pé wọ́n ti mọ ọmọ rẹ dé o wàá mú nǹkan rẹ o mo fẹ́ gbọ́. tó bá tiẹ̀ rí wọ ní Facebook
ó náà àmọ́ máa sọ láàrin ara wọn pé ara ilé ẹ̀ ń kí ọ pé ìyá rẹ̀ ó mọ̀ sọ bẹ́ẹ̀ ìyá Ahmed á máa sọ yẹn fún mílíọ̀nù pé lórí ara ilé ẹ̀ ń kí ọ pé so different thing náà máa ń ṣe wọ́n máa ní kò sí wàhálà pé tó bá ti lọ ní ìsìn ìyẹn ní ilé tó jẹ́ lásán ọ̀hún tán bí Ìbàdàn mọ̀ ní ẹ̀yìn ṣèbí inú oko yẹn náà ló máa lọ jókòó sí ṣe lè ní opportunity àti travel ni kò sí bó ṣe fẹ́ travel inú oko náà ni ó lọ jókòó sí tó bá ti lọ ó ní ìyá Ahmed ó mọ̀ sọ pé tẹ́yìn ó bá tiẹ̀ ti lọ ní ìsìn tóun bá ti dé padà kó ń ṣàmọ́ sọ náà lé kó mọ̀ lọ kàn gáǹgì ẹ̀ wà bóun lé tó yẹ pé ọmọ wọn náà padà yàyàkuyà ọmọ náà kó gáǹgì burúkú ọmọ wọn náà padà yìnbọn pa pé kó má kó gáǹgì ẹ̀ bá wọn náà lé. àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó sọ wípé pé òun ti pè kó wá mú ọmọ rẹ̀ kó ń dẹ̀ lọ fún lóṣogbo ìbẹ̀rẹ̀ náà lọ wá. bóyá ẹ̀yin ọmọ ẹnìkan kọ́ lọ bá mi pre-listing tẹ́ bá ti wá débẹ̀ exactly kẹ́ ẹ mú wa. rẹ ní rárá kò jiyàn ọ̀dẹ̀ mọ́mọ́ yẹn lọ sọ gbọ́dọ̀ kejì. ok it's alright kí ni ẹ wá fẹ́. so ìgbà tí mo wá rí i pé alákọ̀ọ́kọ́ ẹ wá lọ sàwọn yòókù bẹ́ẹ̀ mo wá sàwọn yòókù náà bẹ́ẹ̀. kí ni ẹ wá fẹ́ báyìí. sà ìdájọ́ òdodo ni mo fẹ́ lórí àwọn ọmọ yìí. kò tí n bá tẹ̀ bá fi bí 16 years 12 years 8 years 5 years. ọmọ 16 years. o ní first born táwọn sọ yìí. ìyẹn ti lọ báyìí wọ́n ti mú lọ bá bàbá rẹ̀ lóṣùgbò. bẹ́ẹ̀ sà. 12 years lẹ́bí tẹ̀lé. ó wà lọ́dọ̀ rẹ̀. 8 years ló tẹ̀lé. 8 years tẹ̀lé. 5 years tẹ̀lé. ṣé ẹ níyàwó mi. ìníyàwó mi. ṣé ẹ bímọ mi. ní kankan mi. oyin náà ni mo bẹ̀rẹ̀ ju kan mi lọ. ẹ níyàwó ẹ. mi ò ní anybody mi. ẹ lọ́mọ kankan mi. mi ò ní kankan. ìyá kan ló pa mí lẹ́kọ̀ọ́ jù. irọ́ ni kò lè jẹ́ bẹ́ẹ̀. ẹ kálẹ́ madam. ẹ kálẹ́ sàn. ẹ bá mi súnmọ́ kí ní ẹ̀ka lè gbóyin mà. ẹ rí wọ́n ti parọ́ mọ́ yín o. wọ́n sì lẹ́ni àtìrànmọ́ ò lè dákẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ yọ ọ́ jẹ̀bi. ẹ já gbọ́ ní tí wọ́n sọ yẹn kí ni ẹ rí sí ma. nǹkan tó sọ yẹn irọ́ ni. number one nǹkan tó fà tèmi fi kúrò ní ọ̀dọ̀ ẹ̀ ńgbà tí mo kúrò ó jẹ́ nǹkan tó ní wàhálà láti ìgbà tí mo ti fẹ́ mi enjoy marriage pẹ̀lú ẹ̀rí ó jẹ́ nǹkan tó lágídí tó yẹ pé tí kíní yẹn bá ti dé sí báyìí kò sí anybody tó lè control ẹ̀ tí ìyá ẹ̀ gan bá sọ̀rọ̀ kò sí anybody kò síbi tí ò ti yẹn embarrass ẹni tó jẹ́ ìyá tó bí ó ṣe kan ní time kan ìyá ọkọ mi gangan ló ní kí n máa lọ wọ́n gbọ́ ọmọ lẹ́yìn mi wọ́n ní kí n lọ jáwèé wá fún wọ́n ní kí n máa lọ páwọn gan bímọ obìnrin ọjọ́ yẹn ìgbà tí máa dé court lọ́jọ́ yẹn wọ́n ní wọ́n wà on strike páwọn kan lè serve ìwé sílẹ̀ n ló fi save ẹ̀njọ́ yẹn èmi kan gba station lọ mo lọ report wọ́n dẹ̀ pé wọ́n wọ́n nẹ̀ nígbà yẹn ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tó di 20 ìwà yẹn ṣàn continue kò take care òun ṣe pé ó take care mi kò take care ọmọ èmi máa ra oúnjẹ èmi máa ohun gangan èmi máa raṣọ sí lọ́rùn but still náà problem ló ń fún mi kò sẹ́ni tí ò mọ̀ ládùúgbò wa tí kíní yẹn bá ti dé sí báyìí kò sí nǹkan tó lè mú lọ́wọ́ tó lè fi wọ̀nyàn wò ìgbà tó wá di 2019 mo kọ́kọ́ tẹ̀ bẹ́ẹ̀ yẹn torí wàhálà láti ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ ìgbà tó di 2019 yẹn ọmọ kan wà lọ́dọ̀ mi tó ọmọ kan wẹ̀ lọ́jọ́ yẹn mo dẹ̀ máa ń sá pint sí bedroom tó bá di following day màá mú pint yẹn màá fi another one síbẹ̀ mi ì rí bọ̀ bí mo ìṣe rí mi ì tiẹ̀ ká kún mo rò pé bóyá mo ti mú wọlé bóyá ó bọ́ síbi aṣọ ni bọ̀ mi ì ká kún bí a week after ọmọ yẹn kàn sáré wá bá mi mo múra bíṣẹ́ ọmọ yẹn ní mọ́mì mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ó máa rí pint mo ní ibo ló fi sí ó ní inú ilé ilẹ̀kùn kọ́dẹ̀ wà tá a gbé sí yàrá ọmọ yẹn ó ní ara ilẹ̀kùn yẹn ló ń lọ wá dáadáa bóyá orú máa ṣọ ni ọmọ yẹn ṣáà ń gbọ́n mo rí pé ẹ̀rù ti wà lára ẹ̀ mi ṣe mí ní mi jẹ ṣe méjì ẹ̀mọ́ mi ìyá ọkọ mi gangan ó ní pásítọ̀ kan tó yẹ pé tó máa ṣe anything ẹni ẹ̀ náà wà pè tó ibẹ̀ yẹn mi ti ń wà convince pé kí ló lè máa ṣẹlẹ̀ ṣó lè jẹ́rọ àbò òótọ́ ṣó wà lára aṣọ ni mi kàn pè wọ́n ni pé ẹ ló sà pé nǹkan kan ṣẹlẹ̀ pé mi ì rí pint mi pé mi tiẹ̀ wá kàkún pé bọ̀ ọmọ yìí náà dé ń sìn yo ó lóun ò rí pint òun o wọ́n dẹ̀ ṣe prayer náà bá ní àwọn mu ni wọ́n mú gan èmi mo ti wà convince pé ṣọ́ lè mú pint mo tún pè wọ́n mo ní àgbàlejò sínú ilé àwa báyìí mo ṣáà dárúkọ gbogbo àwọn táwọn àánú ilé wọ́n dẹ̀ ṣe prayer wọ́n dárúkọ ẹ̀ wọ́n lòun ló mu àwọn ọmọrúkọ ẹ̀ wọ́n mọrúkọ ọmọ tá a fi ń pè wọ́n mọrúkọ ẹ̀ gangan ìgbà tí mo dẹ̀ gbọ́dọ̀ wọn lọ ni mo ṣe dọ́dọ̀ wọn mo tún padà dárúkọ yẹn pé ẹ ṣe prayer kí ló ṣẹlẹ̀ ta ló ṣe wọ́n mú pint ni wọ́n dẹ̀ tún repeat ẹ̀ pé nǹkan báyìí lòun ló mu mo ní dáàdi ẹ̀ ń tẹ́ sọ pé ó mú kinní yìí bàbá alágbájá ni ó ní pé tó wáyé pé àwọn mọ̀ pé òun ló ń jẹ́ orúkọ yẹn àwọn ò ní sọ fún ẹ gbogbo ibi táwa dé ń gbà yẹn pátápátá tó fi kàn ara àwọn ìyẹn tó jẹ́ ọkọ mi pé ẹni yẹn wọ́n ní kàn tẹ̀ nù dáadáa so ìyẹn ṣáà lọ gbogbo ibi tá a ti confam òun ló mú pint ìgbà yẹn ó ti ń gbọ́ ó ti fẹ́ ṣoògùn gbà yẹn ó fẹ́ ṣoògùn owó ọlọ́run ló ní lórí mi ò ní gbàbọ̀dé lọ́dọ̀ ẹ̀
so pint yẹn ṣá àwọn di pé àwọn wá pint yẹn nígbà tó wá di pé ọmọ yẹn wọ́n wá travel wá lọ sílùú wọn ohun tí ẹ̀sán ọkọ lọ́dọ̀ màmá ẹ̀ ìlú wọn náà tún ti confam pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n wá tún bí débi pé àṣẹ ọmọ yẹn àṣọ ti lọ ń bá ọmọ yẹn lẹ́yìn ó ti lọ bá ọmọ tí mo gbà sọ́dọ̀ ọmọ yẹn bí ọmọ náà ló ṣe jẹ́ sí ó ti lọ ń ba lẹ́yìn so èmi ò dẹ̀ mẹ́nìtìn ìgbà tí mi wá rán ọmọ wọn wá wọn lọ sílùú wọn ìgbà tí mo dédùn wọn náà wá tú gbogbo ẹ̀ ló wá sọ bí ọmọ bó ṣe máa ń disturb òun wọ́n ti pè ládùúgbò tán ti pè ọmọ pé ṣé o sọ fún mọ́mí yín ọmọ lòun ò sọ fún wọn òun ò fẹ́ dálé wọn rú ọmọ yóò ṣáà sọ anything fún mi so gbogbo ọ̀rọ̀ yẹn ṣáà di wàhálà ń gbà yẹn tá a fàáfàá ìgbà tán dẹ̀ pọ́kàn tán bí léèrè pé báwo lọ̀rọ̀ ṣe jẹ́ kí ló fẹ́ ká ṣe ó ní ẹ kọ́ lọ bá ń bẹ̀ náà ni wọn ò rí anything sọ bọ̀ lẹ́yìn ìgbà yẹn báyìí ló ti wá di pé wọ́n á máa sọ pé ìwà tọmọ yẹn ìrọ̀lẹ́ pamọ́ mi èmi ò ṣe nǹkan ìrọ̀lẹ́ wọn pamọ́ ẹ gbogbo fámìlì ìjókòó wọ́n dẹ̀ ń béèrè pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ rẹ́ ní tèè sọ ibi táwọn ti confam gbà yẹn ó tọ́nà mẹ́wàá tó yẹ pé the same thing everybody ń sọ wọn ò rí nǹkan kan sọ ń gbà yẹn so ibẹ̀ yẹn ni wàhálà yẹn ti ń bọ̀ díẹ̀díẹ̀ tẹ́ bá ní kán róúnjẹ wá sílé wọn lé ní sáwọn ò máa róúnjẹ tàwọn wá sílé kó mọ fowó tiẹ̀ kọ́lé so ń gbọ́ ìyá ọ̀n bá mi dámọ̀ràn pé kọ́wọ́ òun kóhun ta site kóhun kó wọ ẹ̀jọ́ kóhun fi travel so ohun tó wá jẹ́ kémi padà kúrò ńlá sí ẹ̀ ọmọ yẹn ó ṣàfọ́ straight ẹ̀ àtìgbà tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ wọn ò kí ọmọ yẹn bá kí wọn ò ní dá lóhùn wọn ò ṣe anything sọ ọmọ yẹn wọn frustrate ẹ̀ ọjọ́ tán lu ọmọ yẹn lọmọ yẹn sá lọ nù ilé tó kówó lọ so ọmọ yẹn ṣe wá lọ ọmọ yẹn lọ ní last year yẹn mo dẹ̀ decide láti kúrò ó dẹ̀ tún ti yàn advice pé kí n lọ ta site mi ìdẹ̀ lè ta láéláé mo decide láti kúrò ń bẹ̀ but bí mo ṣe pẹ́rù mi pé tí n bá wà ń bẹ̀ yẹn tí má lẹ́ni tí ń ṣe àwọn ọmọ máa ṣe tó bá ti wálé màá lọ mo ti ẹ̀ fọkàn sí pé kí n máa lọ síbẹ̀ ká lọ máa sùn bí adé ń lọ bẹ̀ á lọ ń sùn bí mo ṣe kẹ́rù mi ìsun ọ̀dọ̀ mi mo lọ ń sùn bẹ̀ bọ́ di 24 December mo kàn wò pé ẹ̀yin ọkàn mi ò lọ bẹ̀ yẹn lẹ́ni ẹ jẹ́ ká sùn ibi bà so ọjọ́ tá a máa sùn ẹ bá ṣe ń délé báyìí bóyá ṣe di bí around to 10 bọ́n ṣe dé ni bọ́n ṣe ń gbá ilẹ̀kùn yẹn ni wọ́n gbá ilẹ̀kùn yẹn débi pé ilẹ̀kùn yẹn ti fẹ́ já wọn àwọn tó máa já ilẹ̀kùn yẹn màá tún ṣe máa wá ẹni tó máa ṣe ilẹ̀kùn ni mo bá lọ ṣílẹ̀kùn ṣíṣí tí mo ṣílẹ̀kùn báyìí bọ́n ṣe gbà ilẹ̀kùn yẹn mọ́ mi lọ́wọ́ nìyẹn bó ṣàṣe ń lọ mi lọ́wọ́ tó ń lù mí nìyẹn lílù tó lù mí ó tì mí lu dígà yẹn mo fi ẹsẹ̀ sọ tí yẹn gún mi lẹ́sẹ̀ ẹsẹ̀ yẹn bleed mi ì lè bọ́ síta lóru ó ní òun àjọ àwọn ọjọ́ máa fa wàhálà ọjọ́ ẹ̀mí ìwọṣọ mo kàn rọ aṣọ mọ́yà lásán ni àwọn ọmọ wà nílé gbogbo wọn ti jí kalẹ̀ kò sí táwọn ọmọ fẹ́ ṣe kò sẹ́ni tó fẹ́ rescue mi ládùúgbò yẹn ọjọ́ yẹn la kọ́kọ́ máa sun site so bó ṣàṣe bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ nìyẹn ìgbà tí mo fẹ́ bọ́ síta mo bọ́ síta báyìí ó tún lé mi bọ́ta ó tún pariwo ó ṣàn pariwo ládùúgbò yẹn tó ń ṣépè burúkú ládùúgbò ó tún ní kí n padà sínú ilé mo tún padà nínú ilé mo ní kí n wọ́ lọ kíchì kí n wọ́ máa ta ó ní tó bá ṣe anything bẹ́ẹ̀ ń wá dálé ẹ lórí mi lè ṣe anything nígbà mo wá ronú pé tí iṣẹ́ ìbá kúrò nílé ó lè pa mí sínú ilé lọ́jọ́ yẹn mo kàn wá dọ́gbọ́n pé kí n ṣílẹ̀kùn kan kí n tì sẹ́yìn kí n fi ráyè sá jáde mo wò pé kó tó di pé máa jálẹ̀kùn yẹn máa ti sá kúrò ládùúgbò ọjọ́ yẹn àbúrò yẹn ọkọ mi tó wà ní eré ọ̀dọ̀ mi ni mo lọ sábà lóru lára ń past 12 àwọn gan rí mọ́ ń pariwo ni pé ibo ló wà ń lọ lórí ìbámu ní ṣé kí n wá dúró kó pa mí sínú ilé ni mo fi wá àwọn kò sẹ́ni tó lè gbà mí mi ò sọmọ ọbẹ̀ yẹn ni mo fi wá àwọn OPC náà wá gbà mí lẹ̀ lọ́jọ́ yẹn náà wá bá ń gbà kí ó tún tilẹ̀kùn mọ́ ọmọ mi sínú ilé ó tún mú lọ sọ́dọ̀ ẹ̀ àwọn yẹn náà ṣàgbà mí lẹ̀ lọ́jọ́ yẹn tó fi di pé mo ráyè wọnú ilé padà ní òru around past 3 náà tó rí àwọn fóònù àti kí ìgbà lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ yẹn kó tó di pé mo padà sílé so bó ṣe máa ń fa wàhálà ẹ̀ lọ nìyẹn nígbà tó ní pé kò ń dẹ̀ padà mí ìdẹ́lé padà sínú wàhálà kò possible ìgbà yẹn ló dẹ̀ ti ń pariwo kiri pé òun á bá débi tó máa ta sáìtì yẹn òun á ya ọ̀tá ẹ̀ níwèrè ní gbogbo plan náà nìyẹn kò ní any plan gidi so táwọn ọmọ tó dẹ̀ ń sọ lélẹ́yìí ẹ̀kọ́ ọmọ lọ ni mi ìsín bẹ́ẹ̀ mi ìsín bí tó kọ́ ọmọ lẹ́mi ìgbà tó ṣe result mi ìdẹ̀lé accept ẹ̀ láíláí ìgbà tí mo bí ọmọ tí mo bí tó yẹ second born mi yẹ Ìbàdàn láwọ̀dọ̀ grammar lawa ń gbà yẹn everything ló ṣojú ẹ̀ kò sí ìtòṣẹ́yìn ẹ̀ ìgbà tí mo lóyún third born ìgbà yẹn mo ṣe course ńgbà yẹn wọ́n dẹ̀ ti wà lọ́dọ̀ mi so a fẹ́ ṣe final exam ni mo lóyún ọmọ yẹn ni mo padà sílé ńgbà yẹn so gbogbo result yẹn mi ì lè gbà mi ì lè accept ọmọ ẹ̀ òun ló lọ ọmọ rẹ̀ kò sẹ́ni bọ̀dọ̀ ọmọ yìí ò dẹ̀ ní bàbá méjì òun ló nà ọmọ tí first one mi tó sọ nígbà yẹn mò ń fẹ́yàn kan pẹ̀lú ẹ̀ ńgbà náà ìgbà tó dẹ̀ mọ ọmọdé gbogbo story náà ti sọ fọ́mọ wọ́n sọ story fọmọdé yìí pé àhẹ́ntò rìsẹ̀ǹbù lélẹ̀ ẹni báyìí lórí ọmọ tẹ́ ti mú sọ́dọ̀ tipẹ́tipẹ́ tẹ̀sẹ̀ wá ń pàtàn fún nígbà tó ọmọdé ẹ̀dẹ̀ sọ gbogbo yẹn ó tún sọ fún wọn pé tó bá ti lè sọ fún kó fi bàbá ẹ̀ yẹn kó ṣe mú iṣẹ́ ń tán sọ nìyẹn nígbà wọn mọ̀ bẹ́ẹ̀ kí ló tó sọ fún mi láti ọjọ́ ẹ̀ ẹni tí mo dẹ̀ mọ̀ pé mo tún fẹ́ ń gbà ń bá pè pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ kò yé mi ò ní ẹ bá ní o ò lè accept ọmọ tó máa accept ẹni tí pé ohun tí ẹ máa ní láti ṣe test just like that kó ọmọ yẹn dé ní sọ́ni kó ọmọ yẹn tó kúrò lọ́dọ̀ mi bíi Friday tó lọ́mọ yẹn ò lọ school rárá gbogbo táàmù yìí tó fi wà lọ́dọ̀ wọn ò jẹ́ kó ọmọ yẹn lọ sí school
so kó tó di pé mo ṣe mú ọmọ yẹn lọ sí lesson Friday wọn tó mú kúrò nílé kó ọmọ yẹn tó wá lọ tó wà lọ́dọ̀ mi tí ò tiẹ̀ ṣaṣọ kankan tó wà wọ́n jáde wọ́n tún ní láti máa pè mí pé ọmọ yẹn wá sílé ọ̀dọ̀ àwọn nìbàdàn ó wá fọ́lé wọlé ó kó owó ó kó 150,000 wọ́n ṣàpárò oríṣiríṣi mọ́ ọmọ mi ó gbẹ́rù ọmọ yìí ò dẹ̀ máa ṣan kankan dé wọ́n plan gbogbo plan yẹn lọ́ ti pa mọ́ ọmọ mi mo dẹ̀ ní irọ́ ni pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹ gbàdúrà kórí báyìí fún un ló fi ní tọlọ́mọ bọ́ àwọn tó bá ní pé òun ṣe test fake test ni mi ìdẹ̀lẹ̀ accept láéláé mi ìdẹ̀lẹ̀ accept lọ́wọ́ ẹ̀. sọ̀rọ̀ ẹ ṣe ń bọ̀ ó dàbí pé lè gan ti clear àwọn sọ pé rọ ni. níbo ń ṣe máa wọn ọ̀rọ̀ ẹ̀ ṣàpọ̀ níbo ń ṣe máa wọn níbo ń ṣe gbá lẹ́sẹ̀ dé lọ́jọ́ yẹn náà mo ti pè yẹn pé ìwọ. wọ́n ti sẹ́yìn dọ̀mọ́ wá lè pọ́nná ní kì í ṣọmọ àwọn so nígbà tí mo ṣàtẹ̀wá sọ yẹn wá ní pé ìyẹn ò ń ṣe problem náà pé bọ̀ ìdí issue ni pé ìyàwó kan tó ń ní Òṣogbo aṣàtẹ̀ sọlọ sọ́bọ̀ pẹ̀lú àwọn ìgbésẹ̀ tá a gbé ọmọ ṣàtiwà ó ti wà lóṣogbo lẹ́yìn mo ṣe ń sọ fún ẹ àti ọkọ mi sọ fún anybody so ibẹ̀ ló wà báyìí ó ti bẹ̀rẹ̀ lẹ́sìn ó máa wà bó máa ṣe exam máa ṣe WAEC so kí mo wá fẹ́ fàyè jẹta ni mo mú ọmọ lọ sóṣogbo nígbà tí màá fi dé ní ọ̀sán tèmi padà dé sí ṣọ́ọ̀bù pé kí n tiẹ̀. àti yọ̀ǹ tá a fẹ́ yọ orúkọ ọmọ àkọ́kọ́ yẹn Ayọ̀mídé àbí ẹ̀yin ló láàrin iwájú ṣé ẹ gbà pé àwọn kọ́ ni wọ́n ní lóòótọ́. mi ì lè accept pé kò ń ṣòyìn lónìí sà. ok nígbà tí wọ́n mú wá pé àwọn kọ́ làwọn ní ẹ pè èèyàn kan ẹni ẹ wá sọ fún mi pé ìyẹn ò ń ṣe problem gbà yẹn òun níyàwó kan lóṣogbo ẹ sọ lọ títí mọ́ bọ̀. ìyẹn ló máa ṣe test. but ó ní kó ń wá lọ sọ́dọ̀ ìyàwó kan lóṣogbo or something like that but ẹ já fi test lẹ̀ kí ló dé tẹ́ ẹ rí ẹni yẹn pè kí ló dé tẹ́ ẹ ronú ẹni tẹ́ ẹ pè lásìkò yẹn. nǹkan tó fà á ni pé tí mo fi take step yẹn nígbà tí mo pé kí ni mo fẹ́ ṣe ní moment yẹn ọmọ yẹn jẹ́ kó yé mi pé kó tó di pé òun kúrò níbẹ̀ pé wọ́n máa lọ sí Facebook ẹni tí mò ń sọ yìí ọkọ mi mọ̀ òun náà mọ̀ torí gbà tí mò ń fẹ́ ń gbà yẹn ó mọ ẹnìyẹn dáadáa. wọ́n ti mọ̀ pé ẹ̀ ń fẹ́ nìyẹn. ẹni yìí mọ̀ ó mọ ẹni tá à ń sọ yìí. papala ló pa fún mi ṣe rí àbúrò rẹ̀. ó mọ̀. ọlọ́mọdé mọ̀ ẹ mọ̀ létí bọ́sẹ̀ wedding. Daddy létí bọ́sẹ̀ wedding. sọ́kọ́sì ní alájí. ó mọ ẹnìyẹn dáadáa torí ẹnìyẹn ó ní step kan tí ó fẹ́ bá take gbà yẹn tó yẹ pé true ìyá ọkọ mi. wọ́n mọ̀ bọ̀ wọn mọ̀ pé ẹ̀ ń fẹ́. ó mọ̀ pé mò ń fẹ́ dáadáa. ṣé rí ẹ tó sọ yìí ìgboro náà mọ̀ gbogbo ọmọ ìgboro mo ti mọ̀ ọba yìí mo ti fọwọ́ kọ káàkiri. tó mi ilé àṣẹ pé bóyá mi ò rò wọ́n fẹ́ kí n bọ́sẹ̀ wedding. bọ́ ohun tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ dáadé nígbà yẹn kọ́mọ yẹn tó dé ó ní wọ́n máa gbé fóònù wọ́n máa lọ search ẹnìyẹn. ẹ tó sẹ́yìn gbọ́ fọ́ọ̀sì ẹgbọ́n rí pẹ́tẹ́ nìyẹn fún. wọ́n á máa compare ẹgbọ́n rí pẹ́tẹ́ nìyẹn fún ọ̀rọ̀ tí sẹ́ẹ̀dì kìíní sí. wọ́n á máa compare ẹnìyẹn mọ́ ọ pé ẹni yìí lórí sẹ́ǹbù wọ́n sọ fọ́mọ ni o pé ẹni yìí lórí sẹ́ǹbù wọ́n ibù tán fi dárúkọ ẹ̀ tọ́mọ fi dé tó fi ń sọ fún mi pé wọ́n lẹ́ni báyìí. bẹ́ẹ̀ ni pé wọ́n máa gbé lọ sí orí Facebook. wọ́n máa lọ sí. wọ́n ní bóòlù ẹ ṣe kìíní ìfúnra yín ó ti pàjùdé dáàdì mọ́mí Ayọ̀mídé ọ̀dọ̀ ta lọmọ yẹn wà lóṣogbo báyìí. mo ti gbọ́ ọgbọ́n tó ṣe. ẹ Ayọ̀mídé ẹ mọ̀ pààrọ̀. ó ti wà lọ́dọ̀ dáàdì ẹ̀ lóṣogbo. wọn kò sí lọ́dọ̀ bàbá ẹ̀ mo lọ fún lẹ́sìn tẹ́lẹ̀ bó ti wá fún registration báyìí. ibi tó wà lóṣogbo bàbá ẹ̀ ni wọ́n ní. bọ́ nínú ọ̀rọ̀ tẹ sọ ẹ ní bàbá ẹ̀ lóun léèyàn kan lóṣogbo. ẹni ẹ pé ẹni yẹn ẹ pé ẹ dẹ pé tibí ẹni tẹ́ ẹ sọ ẹ ti ń rìfà sí pé òun ni ó lọ ọmọ lẹ fi pè é. ohun tó jẹ́ kí n pè ń gbà yẹn ni pé pé ọ̀rọ̀ yìí mi mọ ibi tó ń lọ wọ́n dẹ̀ ti ṣàlàyé àwọn oríṣiríṣi fọ́ọ̀mù. ẹ̀yin sì mọ̀ pé ẹni ẹ ló lọ ọmọ lóòótọ́. mi mọ̀ pé òun ló lọ ọmọ bọ̀ mo mọ̀ pé ìgbà tí mò ń fẹ́ ni mo fẹ́ nígbà yẹn so mi mọ̀ pé òun ló lọ ọmọ. mọ́mí Ayọ̀mídé ó yẹ kó yà yín lẹ́nu nígbà tí ọmọ yẹn dé kò yẹ kẹ́ ẹ dè ní gut láti pè èèyàn kan tẹ́ ẹ bá ti mọ̀ pé òun ló ní even before that time ó yẹ kẹ́ ẹ wà timid a bit kẹ́ ẹ kọ́kọ́ lọ́kọ́ yìí kẹ́ ẹ wá wò pé how come sẹ́ni ló lọ́mọ ni kẹ́ ẹ wá argue DNA test yẹn tó bá jẹ́ pé lódodo bọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ ọmọ yẹn tẹ́ ẹ dẹ̀ fà lẹ́nu yẹn lọ́wọ́ bí ìgbà tẹ́ ti. tó yẹ kí n dẹ̀
mọ́mọ́ lọ sí lẹ́sìn ni pé ọmọ yẹn ò tí ì lọ sí skul ní táàmù yìí rárá ó lóun ò tí ì lọ sí skul rárá ilé ló wà. tẹ́lẹ̀ ẹ já gbọ́ tí wọ́n láàbúrò yín sọ. kódà ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé mo gbójú bẹ́ẹ̀ lọ. wọ́n máa yẹ ká sùn mo ṣe délé láìpẹ́ yìí mo ti gbọ́ voice note tẹ́ ẹ sẹ́ndì sí mi mo ti gbọ́ ọgbọ́n tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé mo gbójú bẹ́ẹ̀ lọ ọgbọ́n tó ṣẹlẹ̀ pátá ibi tó dé dúró next action gbogbo ẹ̀ ni mo ti gbọ́ mo kàn mọ̀mọ́ rẹ̀ kẹ́ mo dúró mi sọ̀rọ̀ torí mo ń expect pé kẹ́ ẹ sọ fún mi pé irọ́ ni ṣùgbọ́n nínú fẹ́sùn tẹ́yìn náà send ní ìsìn mi ì rò pé ẹ deny ẹ̀ pé kò ń ṣe pé wọ́n parọ́ mọ́ yín àǹtí Tóyìn mo fi ọlọ́wọ́ bàbúrà ẹ̀ ṣe eré o ẹjọ́ ibo ni kí bọ́dà ẹ̀ fojú sí láti almost 15 years ẹ̀dẹ̀ mọ̀ pé bọ́dà ẹ̀ kọ́ ló lóyún Ayọ̀mídé mo bá yín sọ̀rọ̀ nílé ṣá pé jẹ́ kẹ́yẹ́ kí n pè bọ́dà ẹ̀ àní wọ́n ń ṣe mí mo bá yín sọ̀rọ̀ nílé ṣá pé jẹ́ kí n pè wọ́n ká parí ọ̀rọ̀ tó wà láàrin dání lẹ́yìn kí n má pè wọ́n ẹ̀yin náà fi ṣírò ara yín wò àti Tóyìn ẹ fi ṣírò ara yín wò tó máa jẹ́ pé àbúrò yìí ọkùnrin kan nìkan báyìí ṣẹlẹ̀ sí i báwo lẹ ṣe máa fi ó ẹ wá bà gbogbo wa lójú jẹ́ ẹ bà wá lójú jẹ́ tí àtẹ́là ẹ mú òun lẹ ṣe àwọn ọlọ́pẹ́ lọ Pẹ̀túlọ́lá ẹ jọ̀ọ́ tí àtẹ́là tẹ bá dé Pẹ̀túlọ́lá tẹ sọ fún àtẹ́là ẹ fẹ́ kí ìyá yẹn la hypertension ẹ̀yin tẹ́ jẹ́ first born tó yẹ kẹ́ jẹ́ àwòkọ́ṣe rere fún wa ọjọ́ tí mo gbọ́rọ̀ yẹn mo kọ́kọ́ sunkún mo sunkún as in I cried like pé ìyá mi ló bí Kọ́lá mo sunkún gbàdúrà mo sunkún tán ni mo mu ọtí tí mi bá mu ọtí mi lè sùn ẹ̀yin wá ṣe ń sọ fún mi lénìí nǹkan tí mi ti gbọ́ láti ṣèjẹta àbí ìjẹrin nìkan tèmi ti gbọ́ ẹ̀ṣẹ̀ ń sọ fún èmi ní èní Tóyìn ò ṣe dá o Tóyìn ò ṣe dá o ẹ̀dẹ̀ ní conscience ẹ̀rọ ọkàn yóò dẹ̀ jẹ́ yín láti 15 years ago so definitely oyún ìbúra Ṣẹ́gun lẹ gbé lẹ fi ṣe wedding ẹ̀dẹ̀ tún lọ church ó dẹ̀ tún so yín papọ̀ ẹ̀dẹ̀ ń sùn ẹ̀dẹ̀ ń jí ẹ̀rọ kò dẹ̀ jẹ́ yín ọ̀rẹ́ tẹ̀lé Tóyìn ò lè pààyàn Ọlọ́run àti ó lè pààyàn tó ò ní ríro rárá so Kọ́lá mọ̀ nǹkan tó ń ṣe láti yẹjọ́ yìí gbogbo bí ó ṣe ṣe dáadáa definitely ó ti ń gbọ́ wìrìwìrì níta ṣẹ́yìn ọmọ ọkùnrin ló jowú jù ni ẹ mọ̀ kò sí bí ọkùnrin ṣe máa gbọ́ something bad about his wife tó máa fẹ́ act responsible láyé bọ́ ara tiẹ̀ náà balẹ̀ kò jẹ́ ká mọ̀ bá ṣe máa gbèjà ẹ̀ ló jẹ́ ká máa di ẹ̀bi rù lórí all the time ìyá ọkọ yín fẹ́ràn yín ìyá ọkọ yín love yín ó gbé yín ó pọ̀ yín títorí títí yín àbí ṣé ilé ìṣàkọlá wà níbi ilé mi ọmọlé kan tẹ́tí fi mẹ́sẹ̀gì gbogbo àwọn àbúrò bàbá Ayọ̀ tí wọ́n gbé bàbá Ayọ̀ ṣépè tí wọ́n bu tí wọ́n láwọn kọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n dì sùn ní títorí yín mà ní torí yín mà ní Ọlọ́run kò yẹ kẹ́ ẹ sínkiri mọ́ o gbogbo òkiri náà ló ti gbọ́ ogun tó ṣẹlẹ̀ gbogbo ìkiri pátá náà ló ti gbọ́ ogun tó ṣẹlẹ̀ ẹ wá bá wa lórúkọ jẹ́ ẹ bà wá lójú jẹ́ ṣèbí tèmi àti bàbá Ayọ̀ yẹn ṣe kí n mọ̀ wùlẹ̀ pé bàbá Ayọ̀ gan mọ̀ bóyá kí n mọ̀ pé bàbá good luck kí n mọ̀ wùlẹ̀ pé bàbá Ayọ̀ mọ̀ bóyá tó bá fẹ́yàwó mi tó bá bímọ wọ́n sọ láyọ̀mídé yóò lè mọ continue àbí tó bá yẹ pé bọ́n ṣe ń ṣe nìyẹn àstóyìn ó kú ẹ̀yìn ó kú ọ náà o tó bá yẹ pé bọ́n ṣe ń ṣe nìyẹn ó kú ẹ̀yìn ó kú ọ náà
a dẹ̀ sọ tẹ́ bá tiẹ̀ tún wá fẹ́ rí màrí tọ́lọ́mọ 5 ló yẹ kẹ́ lọ fẹ́ ìyàwó yẹn náà ó embarrass yín here and there ó embarrass yín káàkiri aṣọ ìyá Dayọ̀ lẹ́kọ̀ọ́ sọ grandma sọ ẹni tó yẹ pé torí yẹn ni kí grandma mọ̀ wá lẹ́yìn mọ́ ìyá tó bí yín ṣé nǹkan tí àgbàlagbà bá rí lórí ìnàró lórí ìjókòó tọmọdé bá nàró ṣó máa rí ni tẹ́ bá tiẹ̀ fẹ́ rí màá rí ṣé rẹ tó yẹ ká lọ fẹ́ nìyẹn ẹ tún wá ń sọ. kì í ṣe àjèjì tẹ́ ẹ̀ máa communicate before now bọ̀dá Ṣẹ́gun kì í ṣe ẹni tí ó mọ̀ pé ọmọ òun wà lọ́dọ̀ bọ̀dá Kọ́lá àbí lọ́dọ̀ bọ̀dá Kọ́lá bọ̀dá Ṣẹ́gun fi bọ̀dá Kọ́lá ṣe yẹ̀yẹ́ ńgbà tán pè ní dádì Tósìn ni àǹtí Tóyìn àdádì Ayọ̀ àǹtí Tóyìn kí ló tẹ̀ ṣe báyìí. má. kò mọ̀ pọ́ùn ló ń lọ ọmọ yẹn. ẹ bá gbọ́ kí ní ìdílé tán ìgbà táwọn ọmọ mi wà lóṣù mẹ́ta ọmọ yìí náà ni máa pọnmọ yìí lẹ́yìn lọ sí ilé Ṣẹ́gun àtàjọ lọ ẹ̀yìn gbọ́délẹ̀ ọ̀sán ọ̀nà first note yẹn. ẹ tún mọ̀ ìgbà yẹn ọmọ yẹn tiẹ̀ ń gbọ́ ọmọ yẹn wọ̀ lọ́dọ̀ mi ọ̀dọ̀ mi ló wà ọmọ yẹn sọ pé àwọn ògbóló ọmọ òun ló wọ́n pọ̀ sẹ́yìn ṣebí torí tiẹ̀ gan lọ́mọ yẹn ṣe kúrò lọ́dọ̀ mi mi ò kò ń gbé mi pọn ọmọ lẹ́yìn lọ síbi kankan kò ń bá mi pọn ọmọ lẹ́yìn kò ń bá mi pọn ọmọ kan lẹ́yìn kò dẹ̀ wọ́n pò ló ń lọ. dérè mi gan pònú láti ìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ló yẹ kó ti bẹ́sẹ̀ sọ̀rọ̀ torí tó bá jẹ́ni tó lọ́pọlọ ni ó yẹ kó mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tó máa jọ́ kan tẹ́ padà gbóyún ọmọ àlè fóun náà. ẹ wo ẹ kúkú mọ̀ èmi ò ní fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ tó bá wù yín kẹ́ mọ́ sunkún bẹ́ẹ̀ ṣe gbọ́ voice note yìí ẹ sún torí pé ẹ̀yin lẹ fúnra yín lẹ kọ lẹ́tà sí ẹkún fúnra yín ẹ mọ̀ pé mi àbáyín sòótọ́ ọ̀rọ̀ àwọn yòókù wa tẹ́ bá sọ fún wọn wọ́n lè fẹ́ mọ pẹ̀tù sí yín nú wọ́n ẹ̀wò tó máa ń pẹ̀tù sí yín nú wọ́n fẹ́ ba ayé yín jẹ́ ni torí tó bá ń jó tọrọ máa sọ sí yín mo mọ̀ yín àti Tóyìn tó bá jẹ́ wípé ìkan nínú ìyàwó àwọn ẹ̀gbọ́n wa tó jẹ́ ọkùnrin tó jẹ́ àbúrò tí yín ló ṣe báyìí mo mọ̀ nǹkan tá a lè fi dá lára ẹ jọ níbo ni kí bọ̀dá yẹn fojú sínsìn ṣebí ìwọ̀n àti àwọ̀ ẹ̀nà tí ẹ̀jọ́ ń já ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ìgbẹ́kẹ̀lé pé òun lọ́mọ tó ti dàgbà òun ṣe gbá òun ṣàwo ẹjọ́ ibo ni kò fojú sí. ẹ dá ẹjọ́ yẹn ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ àjẹké lánàá ọmọ kú lónìí ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ẹ wá ní ẹgbẹ́ ọmọ lọ ọ̀dọ̀ Ṣẹ́gun lóṣogbo ọmọ ti wà lóṣogbo báyìí o lọ́dọ̀ Ṣẹ́gun yẹn náà no wonder Ṣẹ́gun yẹn náà wá ń post sí Facebook pé orí adé ìsúnta bra Ṣẹ́gun fẹ́ rìn lọ azin bra Ṣẹ́gun fẹ́ rìn lọ mi rí wọn bú o torí pé ẹ̀yin ni ọsàn tó ń kó pópó bá yá ẹ̀ ẹ̀yin lọ́sàn tó ń kó pópó bá yá ẹ̀ tó bá dẹ̀ jẹ́ mi ní Ṣẹ́gun lóòótọ́ máa claim ọmọ mi torí pé láti ilẹ̀ bọ́rọ̀ yìí ṣe lọ yìí láti ilẹ̀ lẹ́yìn àti Ṣẹ́gun ti mọ̀ pé òun ló láyọ̀mídé tàbá kàn fẹ́ parọ́ tara wa ló kù láti ilẹ̀ lẹ́yìn àti Ṣẹ́gun ti mọ̀ pé ọmọ Ṣẹ́gun láyọ̀mídé because tẹ̀ bá jọ mọ̀ láti ilẹ̀ kò ní yá yín lára bẹ́ẹ̀ yẹn láti sáré mú Ayọ̀mídé lọ sóṣogbo níjẹta pé kó lọ máa gbé lọ́dọ̀ ẹ̀ lóṣogbo ọkàn mi ò súre fún yín o ọkàn mi ò súre fún yín o Ọlọ́run gbọ́ ọkàn mi ò súre fún yín o ẹ ṣáà mọ wulẹ̀ sọ nǹkan kan fún Yàtẹ́là bẹ́ẹ̀ ṣe ń ba yí náà ni ẹ̀rọ ra mọ́ ẹ̀dá bá yí o ẹ mọ̀ wulẹ̀ sọ nǹkan kan fún Yàtẹ́là ẹ mọ̀ pa o ẹ mọ̀ fún hypertension ẹ mọ̀ pé tí àwọn àgbàlagbà tó bá ti ní high blood pressure wọ́n ti ní for life nìyẹn gbogbo tó bá lè jẹ́ kó ní ẹ ṣáà mọ̀ wulẹ̀ sọ nǹkan kan fún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run ní jó mẹ́mí yín lọ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kán yá yín ń wèrè Ọlọ́run ní jẹ́ kán sọ yín dìdàkudà nǹkan tẹ́mi ní láti sọ for now láti bí ìjẹta àbọ́jọ́ òun mo ti gbọ́rọ̀ yẹn mi ì gẹ́ẹ̀tà ara mi ẹ̀ẹ̀kan tẹ́ send voice note sí mi ì fẹ́ reply yín torí mi àti Yàtẹ́là àti Israel alọ́ sóṣogbo alọ́ ṣe nǹkan bẹ̀rẹ̀ Ṣẹ́gun yẹn náà a rí wọn mo rí wọn ń bẹ̀ mi ì fẹ́ reply yín torí ẹ ti ní kí n má jẹ́ kẹ́ni bọ̀dì mọ̀ so mo ti wò pé àtàwọn bá ti padà sí pẹ̀tù tèmi bá ti di ẹ̀dẹ́
ni mo máa reply yín. So àwọn ti padà sí Ẹdẹ, wọ́n ti padà sí Ìpẹ̀tù, èmi ti wà lẹ́dẹ ni mo ṣe ń reply yín báyìí. mi as in Antoine ẹ ṣé ó kù díẹ̀ káàtó wọ́n ti wá sọpọ̀ mọ́ ìṣe tàwọn ẹ wà lè fàrígá ẹ wà lè jiyàn pé rárá irọ́ náà ń pa. So definitely ẹ̀yin náà ti mọ̀ pé kò ń ṣọmọ wọn. Mo sì rántí dáadáa ìgbà táwọn ọmọdé wà 2-3 months upward ṣe mọ̀ pé ní àti ńlájọ mọ́ lọ lè Bràṣẹ́gun tílé wọn wà ní orí olórí ṣe rántí orí olórí nílé wọn wà tẹ́yìn àti dáàdì Ayọ̀bá ti ní misunderstanding èmi ni màá gbáyọ̀mídé pọ̀n tájọ lọ. Tó bá yẹ pé bọ́n ṣe ń ṣe nìyẹn kò sí wàhálà. Tó bá tiẹ̀ jẹ́ pé queenette last born yín lọ́mọ àlè ṣe mọ̀ pé ọ̀rọ̀ ṣe é dùn sọ díẹ̀ pé mistake ni ìgbà tọkọ yóò wà responsible ló mú yín ṣe mistake. First born àǹtí Tóyìn first born Olúwatóyìn Oyèrónkẹ́ Àríkẹ́ first born rẹ o sì lóyún o sì ṣe church wedding o sì bí ọmọ Kọ́lá sì ń re ọmọ yẹn ó dẹ̀ ń rè tó fi dàgbà ẹ̀rí ọkàn sì jẹ́ ọ lẹ́rìí ọkàn tọmọ yẹn fi dàgbà ọmọ yẹn ó wá ń jórúkọ tí ì ṣe tiẹ̀ ọmọ yẹn ó wá wà nílé ibi tí ì ṣe pé ibẹ̀ ló yẹ kó wà ẹ̀rí ọkàn ò dẹ̀ jẹ yín. Tó bá yẹ pé bọ́n ṣe ń ṣe lẹ̀ ṣe yẹn ó ku ẹ̀yin ó ku Ọlọ́run. State wo lẹ fẹ́ kí Kọ́lá wà báyìí? Ìyá rẹ̀ tó gbé yín pọ̀n bí ọmọ ẹ̀ state wo lẹ fẹ́ kó wà? Àwọn àbúrò Kọ́lá tí wọ́n ti bá Kọ́lá jà tí wọ́n ń gbé Kọ́lá ṣépè tí torí títí yín tẹ́ jẹ́yàwó lé wọn state wo lẹ fẹ́ kán wà? Now àwa tá a jábúrò yín ojú wo lẹ fẹ́ kán fi máa wò wá? Ìyá tẹ́lá tó jíṣẹ́ jìyà lórí ẹ tó jẹ́ pò nìkan ló dá wa tọ́ state wo ló fẹ́ kó wà tó bá gbọ́rú ọ̀rọ̀ yìí? Kò sí wàhálà. Olúwatóyìn Kò sí wàhálà. Olúwatóyìn Oyèrónkẹ́ Àríkẹ́ nípẹ̀tùmọ̀dù. Tí àbúrò yín sọ yìí lórí ọmọ ẹyọ kan ní sọ ọ́ sí o. Nítorí ọmọ ẹyọ kan ni Ayọ̀mídé àbí? Nítorí ọmọ ẹyọ kan ni o. Ayọ̀mídé torí pé ẹrù páyọ̀ yín ti dé. Ẹ gbọ́ nǹkan kan. Ọ̀dàkọ́lá ẹ tó bí ẹni ọdún mélòó báyìí? 44 ni báyìí. Sá ẹ sọ̀rọ̀ sí kí nìyẹn? 44 years. 44 years. Sáà ti rọ́jọ́ tẹ́bi ń pa yín. Tẹ́bi ń pa àwọn ọmọ yìí. Ṣùgbọ́n tẹ́ ẹ gbà káwọn ọmọ yìí ó jẹun kébi ọmọ ọ̀pẹ yín. Ó wà sá. Ó wà. Bọ̀dákọ́lá. Sá. Wàhálà mọ̀ wà o. Àǹtí Tóyìn. Ká ní èmi ni yín ni. Ọlọ́run má jẹ́ anyway. Bí èèyàn ni bẹ́ẹ̀ sì wá jẹ́ èèyàn yẹn by now ó yẹ kí ìròrí yín ti change. Màá takú ni ó yẹ kó ti kú òun bẹ́ẹ̀. ń dàrú ni ó yẹ kó ti kú òun bẹ́ẹ̀. ń ṣe kinní kan ni ó yẹ kó ti kú òun bẹ́ẹ̀. ó yẹ kẹ́ ẹ ti wá come to kẹ́ ẹ ti di èèyàn tí ó lè ronú tí ó fọ̀rọ̀ rora rẹ̀ wò tí ó wà mọ́ ọ̀rọ̀ oríṣiríṣi nǹkan. ó yẹ kẹ́kún gbọ̀n yín kẹ́ ẹ sunkún kíkorò kẹ́ ẹ banújẹ́ kẹ́mi yín bàjẹ́ kẹ́ ẹ wò pé tá a bá ní gbogbo ohun tá a fẹ́ ní láyé yìí náà àtìpó la jẹ́ ń bẹ. ẹ̀rù ń bà mí o. ẹ má ronú tẹ́sọ̀. nínú ọ̀rọ̀ tí àǹtí Tóyìn sọ Ìsàkọ́lá ẹ ti ń sunkún ju ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mo mọ bẹ́ẹ̀ ṣe ń feel ẹni tí ò bá mọ bẹ́ẹ̀ ṣe ń feel báyìí kò lẹ́mìí Ọlọ́run ọ̀tá Ọlọ́run ni. You are crying like a baby. Ibi tí Mr. Kọ́lá ti ṣe DNA test ti Ayọ̀mídé tí àǹtí Tóyìn ti gbà pé Bràṣẹ́gun ló ní Òṣogbo. Ibẹ̀ náà ni Mr. Kọ́lá ni wọ́n kó àwọn ọmọ tó kù lọ. Ibẹ̀ ni wọ́n gbé Sarah lọ.
the same result tó jáde fún Ayọ̀mídé tí wọ́n pè lọ́mọ Bùráṣẹ́gun the same result yẹn náà lọ jáde fún Sarah wípé Bùrákọ́lá kọ́ ló lọ́mọ ó dọmọ 2 nínú 4 ó kù 2 ẹjẹ́ á tún wo result 2 tó kù náà. mo ṣe ń sọ lọ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo ti ọmọ 2 ẹ foríjì mi kò yẹ kí n dákọ̀ àwọn ọmọ yẹn ṣùgbọ́n àwọn dákọ̀ Ayọ̀mídé wọ́n sì dákọ̀ Sarah náà ẹni 2 tí wọ́n dánú ìní dákọ̀ kankan mọ́ eléyìí náà mo ti clear ọmọ 2 àbí ọmọ 4 ni wọ́n bí ibi tí wọ́n ti ṣe DNA test yẹn DDC DNA Diagnostic Center DDC DNA Diagnostic Center alákọ̀ọ́kọ́ ọmọ tí wọ́n gbé lọ Òṣogbo ó ní nínú ayé ọkùnrin níjọ́ tó ti dé ayé kò bímọ èèyàn mi ò bímọ fún rí àǹtí Tóyìn nìkan náà bímọ fún ọmọ 4 làǹtí Tóyìn sì bí fún kò sì bóbìnrin mi ìṣeré kọ́lọ́mọ ń kọ̀rọ̀ àbí kẹlòmí ò gbọ́mọ fún tí ò tí ì gbà kò sí kódà àwọn ò lóyún fún bì kan tábà pé bóyá wọ́n bímọ òun retí ẹ̀ tó bá wà ẹ sọ o ní kankan bí kankan 4 náà ló bí láyé ẹ̀ àkọ́kọ́ ọmọ ọdún mélòó ni 16 years ìkejì 12 years ìkẹta 8 years ìkẹrin 5 years. now ìwà máa fọjọ́ orí pé àwọn ọmọ yẹn báyìí èné fi orúkọ wọn pè wọ́n mọ́ eléyìí ọmọ 16 years òun ló wà lọ́dọ̀ ọ̀bọ̀dá Ṣẹ́gun báyìí lóṣogbo eléyìí ọmọ 12 years rìsọ́ọ̀tì tiẹ̀ náà ti jáde wọ́n ní Bùrákọ́lá náà kọ́ ló ní eléyìí ọmọ 8 years àbí tí ṣe ọmọ kẹta rìsọ́ọ̀tì tiẹ̀ náà ti jáde wọ́n ní Bùrákọ́lá náà kọ́ ló ní kí ni èjì eléyìí 5 years. eléyìí ọmọ 5 years tí ṣe last born rìsọ́ọ̀tì tiẹ̀ náà ti jáde o wọ́n ní Bùrákọ́lá náà kọ́ ló ní ibì kan náà tí wọ́n sì ti ṣe rìsọ́ọ̀tì èyí tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ iná wọ́n ti lọ ṣe mẹ́tẹ̀ẹ̀ta tó kù ó dẹ̀ gbé nǹkan kan náà jáde pé 0% pé wọ́n bá kínníkínní tó jẹ mọ́ ti Bùrákọ́lá pàdé nínú ẹ̀jẹ̀ àwọn ọmọ. ẹ̀rẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí àbúrò àti Tóyìn ń sọ lẹ́ẹ̀kan ó ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn nítorí wípé ó nígbàgbọ́ pé àkọ́bí ni kì í ṣe ti Bùrákọ́lá ẹ̀rì gbọ́ sọ pé ká tiẹ̀ lábì kẹ́yìn ni àṣekọ̀ mọ̀ pé àti ètò tẹ̀lé àti ètò tẹ̀lé àti ètò tún tẹ̀lé pé ìhòhò ni wọ́n fi Bùrákọ́lá sí kábíyèsí Olódùmarè ayé sì wá rí báyìí. ó mà ṣe o. Òkodù network. Hello, ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o ẹ ti wà ń bẹ̀. Hello, ẹ kálẹ́ sà o. ẹ kálẹ́ sà. A kú ètò. yes sir. Ilé iṣẹ́ àgírígbò ní bàjẹ́ o. àmì o. Orúkọ tèmi ni Solomon Ọlọ́mọjà Sófò láti ìlú Ìkòyí. Mr. Solomon Ọlọ́mọjà Sófò nǹkan rẹ o. Ẹ wo mo tiẹ̀ ní ìbéèrè kan tó fẹ́ béèrè lọ́wọ́ máa yẹn. Ṣé ẹ má bínú o ṣé wọ́n sì wàá tì í ṣá kí ọmọ bóbìnrin gbé nílé for the past 20 years ó dẹ̀ bí ọmọ ẹ̀rí kó àìpé òun ló ní kankan. Ọ̀rọ̀ yẹn rú wa lójú díẹ̀ o. Bọ́yá ọkùnrin yẹn náà wò bóyá kí èèyàn lè bọ́mọ àdúgbò kílẹ̀ rí sí aláàjì. ẹ ṣeun ẹ ṣeun. tí mi kì í fífẹ́ sí ojú òpó lẹ́ni kọ́kọ́rọ́ alátẹ̀ní o. tí ẹrù fi máa ń bà mí nù mo ṣàgbọ́wọ́ lékinní o ni torí àwọn ọ̀rọ̀ tó le tó bá ní bó ṣe bí inú tó lẹ́sìn sọ̀rọ̀ á sọ nǹkan tí kò yẹ ká sọ. analyse ẹ̀ fún yín ó possible téèyàn bá fẹ́ obìnrin tó wà wayward tó jẹ́ pé ìgbà tí ń fọ́kọ ẹ̀ láàyè gan ò tó gbà tí ń fún tìta láàyè
tó bá yẹ pé tìta ó ti fi síbẹ̀ kó tó di àsìkò tọkọ súnmọ́ ńkọ́ tó dẹ̀ jẹ́ wípé ó ń wà coincidental ní gbogbo ìgbà tí wọ́n ń bímọ it is very very possible kò mí pé máa yí ò lè ṣe kò mí pé ò lè ṣe kò dẹ̀ mí pé kò lè bímọ ẹ ló sà ẹ fẹ́ sọ̀rọ̀. eléyìí tí ìbá sí karùn-ún ọ̀rọ̀ last 3 months or last 2 months lélẹ́yìn ẹ lè confam ní church lọ́rùn òjijì tó wà ní Ìkòyí ẹ confam ẹ láàrin àwọn. sọ lẹ́ẹ̀kan ó ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn nítorí wípé ó nígbàgbọ́ pé àkọ́bí ni kì í ṣe ti bọ̀dá Kọ́lá ẹ̀rì gbọ́ sọ pé ká tiẹ̀ lábì kẹ́yìn ni àṣekọ̀ mọ̀ pé àti ètò tẹ̀lé àti ètò tẹ̀lé àti ètò tún tẹ̀lé pé ìhòhò ni wọ́n fi bọ̀dá Kọ́lá sí kábíyèsí Olódùmarè ayé sì wá rí báyìí. mi accept result tó ń ṣe náà mi accept torí mi sì bẹ́ẹ̀ gbà tó ń gba sample mi ìdẹ̀mọ́ sample tó ń gbà so mi accept mi lè accept láéláé torí mo ṣe lójú àwọn ọmọ yẹn. but ẹ accept alákọ̀ọ́kọ́ yẹn. mi accept torí ẹni tó sọ fọ́mọ pé òun ni bàbá ẹ̀ kò tí confam test so mi accept any test tí wọ́n ṣe mi accept. ṣùgbọ́n ẹ mẹ́ntẹ́ ẹ pé ń gbà wọ́n dé ẹ sì gbọ́ pé ẹni yẹn ti bẹ̀rẹ̀ sí ní. story tí wọ́n sọ fún ọmọ yẹn kó tó di pé ó dé ìtàn tó wọ́n pa fún un lẹ́gẹ̀ẹ́ mi ó pè pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ òun náà dẹ̀ nígbà tó ń bá confam òun náà lè accept ọmọ tí ò sí lọ́dọ̀ ẹ̀ láti ọjọ́ ẹ̀. ọmọ yẹn story tí wọ́n sọ fún ọmọ yẹn lójúwe Bùrà Ṣẹ́gun fún yín. wọ́n dárúkọ ẹ̀ fún. ok ọmọ yẹn ló wá mú yín lọ́dọ̀ Bùrà Ṣẹ́gun ẹ̀yin òkú mọ Bùrà Ṣẹ́gun rí. wọ́n dárúkọ ẹ̀ fún bọ́dẹ̀ ṣe dárúkọ ẹ̀ fún tó sọ fún mi. ṣé Bùrà Ṣẹ́gun ò bá yín sùn lásìkò tí bàbá yìí bá yín sùn lẹ́mọ̀nà ọ̀dọ̀ Bùrà Ṣẹ́gun ńgbà tó yíwọ́ mà. because tó wáyé pé kọ̀sẹ́ntì ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá sọ story fún yín ẹ sọ pé fallacy ni náà ẹ sọ pé sọkúsọ ni gbọ̀ngbà tán sọ fún yín ẹ mẹ́ntẹ́ ẹ pè mà àbúrò yín náà dẹ̀ sọ pé ẹ mọ àwọn làwọn tẹ̀lé yín táwọn gbọ́n ọmọ ìtẹ̀lé yín dọ̀dọ̀ Bùrà Ṣẹ́gun nígbà tó ọmọ yín wà lóṣù 2 oṣù 3 ó dẹ̀ tún júwe ibi tẹ́ ẹ mọ́ gbọ́ ọmọ yìí lọ ń gbà yẹn àti tó yẹ ẹ mọ̀ pé Bùrà Ṣẹ́gun ló lọ ọmọ yìí náà. mi mọ̀ pọ́n lónìí. bọ́tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe pè wọ́n. mi mọ̀ pọ́n lónìí. wọ́n á lè bímọ lónìí kọ́dọ̀ ọmọ 16 years àbólé tó àbíkán ìgan tá à ń pè lábìkán ìtẹ́lẹ̀ ẹ̀yin ará Manchester ẹ̀yin ará Manchester ẹnìkan ní ohun ọmọ pé ń dàgbà tó bọ́ bí mo ṣe rí ó ní ní tí mo máa ń wò àti tí mo máa ń rí àti tí mo máa ń gbọ́ ni ṣé bẹ́ẹ̀ rò pé fíìmù là ń ṣe májíìkì ni ẹ sọ̀rọ̀ ẹ̀yin ará Manchester. eléyìí lágbára o. ẹ sọ ni. ṣọ́ọ̀kì gidi ni. ṣọ́ọ̀kì gidi. kò ń ṣe film trick o ó ń ṣẹlẹ̀ ẹnu ayé ni o. ṣọ́ọ̀kì gidi. sọ́ọ̀mọ̀ pé túbọ̀ dùdà yín náà ni. àméjèèjì lélẹ̀ first and second. ọmọ ẹ ti fẹ́ ga tó bàbá yìí ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó possible téèyàn bá fẹ́ obìnrin tó wà wayward tó jẹ́ pé ìgbà tí ń fọ́kọ ẹ̀ láàyè gan ò tó gbà tí ń fún tìta láàyè tó bá yẹ pé tìta ó ti fi síbẹ̀ kó tó di àsìkò tọkọ súnmọ́ ńkọ́ tó dẹ̀ jẹ́ wípé ó ń wà coincidental ní gbogbo ìgbà tí wọ́n ń bímọ it is very very possible kò mí pé máa yí ò lè ṣe kò mí pé ò lè ṣe kò dẹ̀ mí pé kò lè bímọ ẹ ló sà ẹ fẹ́ sọ̀rọ̀. eléyìí tí ìbá sí karùn-ún ọ̀rọ̀ last 3 months or last 2 months lélẹ́yìn ẹ lè confam ní church lọ́rùn òjijì tó wà ní Ìkòyí ẹ confam ẹ̀ láàrin àwọn kwaya àjọwà kwaya ni. ẹ̀yin àti àìdàn àkwáyà ni àti tó yìí máa kọrin yìí. ohun tó compose fẹ́ tó wà lẹ́sìn mo lè play rẹ̀ wẹ́n láti kẹ́gbọ́ tó compose fẹ́ máa tó gbélé nísìnyí tó compose fẹ́ máa yẹn wà lórí fóònù mi lè play kẹ́gbọ́
máa tó fẹ́ tó wà nílé ní sọ wà lórí fún mi pẹ́ẹ́kẹ́ gbọ́. wọ́n máa forí yin ọlọ́run lógo. ó ní àṣírí ẹ̀ tẹ́mi náà ń cover tí mi fẹ́ open ní gbangba mi ìdílé sọ láíláí. ní last month on the 6th èmi ò mọ̀ pé mi mọ̀ kankan tèmi mo sábà pé wọ́n ayọ́pọ̀ kwaya kò tìyàn sí mi so security church lọ pass mo ẹni tí ń sọ yẹn àbúrò grandma ni o last born ìyá wọn kò dé mọ̀ mo lè fún nọ́mbà ẹni ẹkẹ ìpè ń sìn. àwọn tó rí wọn sá ẹni problem láti èkó ló wà ṣiṣẹ́ lọ́dọ̀ wa ẹni yẹn àbúrò last born grandma. wọ́n wá sọ ṣé lóòótọ́ lẹ́nu yàrá báyìí nìkan. ọmọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ màá fún nọ́mbà ẹni ẹkẹ ìpè ẹni ẹ ṣiṣẹ́ níbẹ̀. mo lè fún nọ́mbà méjì mẹ́ta ní church. ó dẹ̀ máa parọ́ tí o ṣe kìíní mọ́ mi ṣé màá wá accept it. alájì ẹ lè pè wọ́n báyìí báyìí dábàá ní pípọ́ alájì máa fún nọ́mbà ẹni ẹkẹ ìpè kẹ́ ìbéèrè pé bó ló ṣe jẹ́ last born grandma. ìgbà tẹ́ni yẹn bá sùn ó ṣe máa parọ́ tí o ṣàlẹ̀ fún ọmọ mi. tí wọ́n get ni wọ́n yọ ń kú àyà. wàá máa parọ́ tí o ṣe wàá máa parọ́ ẹ̀ mọ́ mi ṣé màá wá accept ẹ̀ ní. tọ́ gbogbo àyẹn bó ṣe bá sùn yẹn tẹ́mi tọ́ bàyẹ̀ sì wà nù lé mi kó wá délé kémi tó wá gùn kó ní wá dé alẹ́jẹ́ màmá máa gba tí ò dá yín. ṣe kẹ́tà lájì. màá fún iná bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ ìbéèrè pé báàlẹ́ ni ẹ ṣe bẹ́ẹ̀ dáyàn mọ́ orí yín pẹ̀lú mi olóòtú bá mi sùn nọ́ọ̀sẹ̀nsì tán fi yọ ìwádìí rẹ̀ tó wà ńlẹ̀ ló ń fẹjọ́ lórí rìpọ́tì lé lórí pé ní pé security ọmọ ẹni tó wà ń bẹ̀ ni ọmọ ẹni tó wà security post ni ṣẹ́gbà máa bá burú ẹ̀ sùn. ní táìmù yẹn ẹ̀dẹ̀ yọ̀ ń gbọ́yà títí tó wá gbọ̀ngbà yẹn kó ní wá dé alẹ́ mi mo lóyún. ṣẹ́gbà ó bá burú ẹ̀ sùn ni àbí kí ni ogbó dáadáa yẹn. àwọn èèyàn kan dẹ̀ ṣe wọ́n sẹ́ndì tó jọ ń tẹ sọ́nsìn o. sáwọn èèyàn gbọ́ ni. òjò tẹ́ bá pa àwọn tó wà ní gúrùpù yẹn wọ́n á sọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ sí. bọ̀ ṣé àwọn èèyàn gbọ́rọ̀ yẹn gbà yẹn ṣé wọ́n gbọ́. ó ní o olóńgbẹ́rọ kiri o olóńgbì ni o ó dẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ alájì náà bẹ́ẹ̀ ni ẹ wà bíbá ìfẹ́ pé. ẹ mọ̀ pé ọjọ́ lórí wọn ní jọ́ọ̀jẹ̀ pé wọn kẹ́kọ̀ọ́ fáà. ṣé ìtọ́pẹ́ ni ẹ wá gbà mí. kẹ́kọ̀ọ́ fáà kẹ́mi tí wọ́n pè é ìgbà yẹn yóò lè mú lóyún. ó ti fẹ́ máa dìpù jo. ẹni tó ń sọ yìí last born ìyá mi ni ọ̀dọ̀ wa náà dẹ̀ ibẹ̀ náà ti ń ṣiṣẹ́. ó wàá gbọ́dọ̀ rí anybody pẹ̀lú mi tó wá sí ríyàn pẹ̀lú mi báyìí ó ti bá mi sùn nìyẹn. ìwọ nìkan ìwọ ni ẹyin gbẹ́gbẹ́ yẹn lẹ́nu wọn. ọ̀dẹ̀ confam ẹ̀ fún bẹ́ẹ̀ ni lọ́gbọ́n yà. nínú chọ́ọ̀chì ṣó possible ni. bọ́yá kí chọ́ọ̀chì kan investigate ká tó lè yí kó kwaya náà. ọ̀rọ̀ kẹ́sì eléyìí tó wà lẹ̀ ìjà tó wà lẹ̀ kò tí ì pé 2 months. àwọn ọ̀rọ̀ tí ò mọ̀ ọ́ lọ́pẹ́ ní kankan. máa fọ́n lọ́bẹ̀ ni ẹ̀kan pè kọ́ bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ṣe tábà ní ìgbà tí wọ́n ní wọ́n máa wá ẹ̀ lè wọ́n rí wa ọ̀dọ̀ mi náà wà ọlọ́wọ́ nìyẹn ọwọ́ mi ọ̀dọ̀ mi ló wà ó dáyàn mọ́ ó bẹ̀rẹ̀ sí pariwo tí ò ṣe ẹni yẹn ọmọ ẹ̀ ọ̀dọ̀ mi ló wà kẹ́mi tó wá kó táyì gbà yẹn tóyún bá dé yóò lè mi mọ̀ lóyún. ẹjọ́ ló lọ tò ló lọ rò fún wọn kí ló wá dé gan báyìí. ẹ̀yin ọmọ nàìjíríà ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ já ṣe kinní kan mi ìmọ̀ bóyá possible ni ìyá yìí lóun ọ̀gbá DNA test gbọ́ ẹ bá ń kó ìyá yìí lóun ọ̀gbá DNA test gbọ́ ṣé ìgbà tọmọ kìíní mà ṣé ìgbà tí ọmọ kejì mi accept result ìdánlájì tọmọ kẹta ńkọ́ mi accept ọmọ kẹrin ńkọ́ mi accept ọ̀yá sáà lè ṣe báyìí máa yóò lówó lọ́wọ́ kó lọ tọ́jú ẹ̀ máa yóò lówó lọ́wọ́ tí mo bẹ́ẹ̀ bọ̀ gan mi mọ tí mo sáà lè dáwọ́ jọ ká ṣe DNA test mi mọ tí mo bẹ́ẹ̀ bẹ̀ fún. ẹ já ṣe DNA test àwọn ọmọ yìí. ló wá dé gan-an. madam tá a bá ṣe DNA test àwọn ọmọ yìí tó bá gbàdá proof pé ẹ̀yin kọ́ ni bàbá ìkọ́ ló lọ́mọ yìí lóòótọ́ a lè pè yín lẹ́jọ́ o ṣe accept ẹ̀ mà ká pè yín lẹ́jọ́ ẹ já ṣe DNA test ó lóun ọgbà ẹ já ṣe ọmọ mẹ́rin ọdún mélòó ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún tẹ̀yà fi gbẹ kí ni problem wọn ẹ̀yin ló ẹ̀ sọ náà ẹ sọ problem wọn tí ò jẹ́ ẹbí kankan fún wọn nú ọmọ mẹ́rin náà ẹ sọ náà ẹ bí kọ́ni yẹn ti máa kọ́fà ẹ sọ madam nísìn ìtí a fi yín wé ntọ́lágbára díẹ̀ ni nísìn ìyá oníyà ní ìpẹ́tùmọ́dù wọ́n kàn ní wọn ò létí ìgbọ́ ni ìyá ọgbọ́n ní ìpẹ́tùmọ́dù nísìn tó bá jẹ́ pé ọkùnrin yìí kò lè ṣe lóòótọ́ tí ò tiẹ̀ lè lóko kó mọ́kàn lóko lásán ẹ̀jẹ̀ àgbọ̀ bó sì ní sọ̀rọ̀ tí ẹ ti ní báyìí ni òtẹ́ wá jọ mọ́ tó wá tú ẹ̀yìn ta tẹ́yìn wá lẹ̀ ní tú ta àwọn èèyàn ní mọ̀ fojú rẹ̀ wọ̀nyí wọ́n ti crop picture yìí
yóò jáde lórí TikTok, yóò jáde lórí Facebook, yóò jáde lórí Instagram. Ayé ti crop ẹ wá lè bọ̀ ẹ sọ̀rọ̀ sókè kọ́ ọmọ Nàìjíríà ọgbọ́n ẹ jẹ́ wọ́n mọ̀ bóyá kò lè ṣe ẹ jẹ́ wọ́n mọ̀ bóyá olólùwọ̀n ò ṣe ẹ jẹ́ wọ́n mọ̀ bóyá olórí lọ́ọ́ máa gbóyún wá ń ta fún mi ọ̀ṣẹ̀lẹ̀ rí ẹ jẹ́ wọ́n mọ̀ ẹ dákun madam ẹ sọ̀rọ̀ ẹ má bọ̀ nǹkan kan máa ń bì ilé ìkúra tí ń jẹ́ wàrùn ẹ sọ̀rọ̀ ọ̀ya ṣé ọbẹ̀ kọ́ mọ̀ sí àṣírí wọn. ilé ọkàn tèmi ọtọ́ kọ́ sọ mi ò mi àṣírí kan. ẹ láṣìírí lọ́dọ̀ ẹ̀. lẹ́yìn tó bá parọ́ mi ló kù. lẹ́yìn tó bá parọ́ mọ́ yín ló kù ẹ láṣìírí kankan lọ́dọ̀ rẹ̀. irọ́ ni máa hun ọkàn lè hun ọ̀rọ̀ ẹ̀ mọ́ mi. ọ̀dà kun ẹja try náà ẹjẹ́ wọ́n try àwọn ohun báyìí náà ó lè work ó dẹ̀ lè má work ọ̀yà ẹjẹ́ kún try kí wọ́n hun ẹ hun kankan. àti Tóyìn ẹ sọ̀rọ̀ bọ́ àti Tóyìn tí ẹ bá mọ̀ ti sáré kọ́ mọ́ kú tọkọ mọ̀ tẹ́ tó bá mọ̀ ti tẹ́ ọmọ mọ̀ sáré kọ́ mọ́ kú ni ọkùnrin máa ń bẹ́nu àwọn ọmọ tẹ́ bí i ó wà lè jẹ́ pé ẹ ṣe kínní yìí lóòótọ́ kẹ́sì mọ́ gbé wa mọ́ra báyìí kẹ́ ẹ sọ̀rọ̀ tí kankan bá wà ń bẹ́ẹ̀ sọ àbí ẹ̀wọ̀n Nàìjíríà èmi ò rò pé ọ̀rọ̀ wà ń bẹ o ṣé ká kú play àlọ́ ká máa ṣẹjọ́ lọ pẹ̀lú DNA test eléyìí tá a bá dé kóòtù tó bá jẹ mọ́ kí wọ́n lọ tún DNA test ṣe wọ́n pàṣẹ kóòtù wọ́n dẹ̀ pé Ṣẹ́gun customary court lẹ́wà bí ọ̀rọ̀ akọ̀ra ẹni lè bá lọ oyún. bẹ́ẹ̀ ni bá lọ bẹ̀rẹ̀ pé kọ́fí mọ́ndà fọ́sílẹ̀ tàkì kọ́ńkì yọ̀dẹ́. eléyìí á bẹ̀rẹ̀ onígbé wá sí báyìí. ṣé ká ṣẹjọ́ eléyìí. bẹ́ẹ̀ ni sà ìdájọ́ tó do mọ̀ fẹ́ lórí ẹ̀ mi ìdájọ́ ìyá lásán. ẹ já ṣẹjọ́ eléyìí o àǹtí tó yàn sọ̀rọ̀ bí ká mọ̀ ṣẹjọ́ o ẹ já ṣẹjọ́ eléyìí o because kò lè jẹ́ ọ̀dà Ṣẹ́gun lọ́dọ̀ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó kù kọ́mọ̀ jẹ́ pé tí àǹtí Tóyìn tún fẹ́ sílé nìsín lọ́kọ àǹtí Tóyìn wọ́n lẹ̀ tún ti fẹ́ ẹnìkan sílé lọ́kọ sí lóòótọ́ ni. ẹ jẹ́ fún mi fóònù mi jù. wọ́n lẹ̀ ti fọ́kọ kan sílé ó ti bímọ márùn bí kan wọ́n lẹ̀ fẹ́ sílé báyìí. ìyàwó yẹn wálé nítorí pé orúkọ ìpàlẹ́ la máa ṣe program ní wúmọ̀ yẹn ṣe lọ. àbúrò wọn náà mẹ́nu bà wípé tó bá jẹ́ pé àwọn lọ́kọ ó yẹ kó ti sá lọ pé kọ́kọ́ yẹn ọmọ wípé yóò ṣerú tó ṣe fẹ́yìn náà fóun àbúrò wọn sọ ṣé lóòótọ́ lẹ ti fẹ́ ọkọ kan sílé báyìí tí ọkọ yẹn ló wá ní àwọn ọmọ yẹn ni àbí ọ̀tọ̀ lẹ́ni tó ní wọ́n tí èèyàn kan ló ní mẹ́rẹ̀ẹ̀rin ni àbí èèyàn kan ló ní mẹ́ta tó kù àbí èèyàn kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù àbí èèyàn kọ̀ọ̀kan ló ní kọ̀ọ̀kan mẹ́rẹ̀ẹ̀rin. bàbá wọn náà ló jókòó yìí. bàbá wọn ló jókòó yìí. bẹ́ẹ̀ni. tó bá ti di àárọ̀ ọ̀la síbẹ̀ ẹ̀ mọ ibi tí wọ́n ti lè lọ múwèé lọ́ọ̀yà bá àǹtí Tóyìn àpẹjọ ọmọ Nàìjíríà ṣé ká máa lọ àbí ká pẹjọ́ níbi àbábáadé ẹja béèrè because èèyàn kan sọ lẹ́ẹ̀kan tí wọ́n pẹ́ máa yí òní ni àwọn ọmọ lóòótọ́ ẹni tí wọ́n gba àwọn ọmọ yẹn yẹ kó sanwó fún. kò sẹ́nibọ̀dì tó máa gbà wọ́n òun ló ní àwọn ọmọ ẹ̀ kò sẹ́nibọ̀dì tí mò ń lọ kọ́ ọmọ bá òun ló ní àwọn ọmọ. tó bá jẹ́ pé wọ́n ló ń kọ́ lónìí tó bá jẹ́ pé wọ́n ló ń kọ́ lónìí ṣé yóò àmọ́ ṣe bàbá ọmọ ọlọ́mọ ni ẹ̀yin tẹ́ ẹ lè mọ̀ tẹ́ ẹ lè mọ̀ tẹ́ ẹ pè tẹ́ ẹ lè mọ̀ tẹ́ ẹ lọ́ ọmọ bá lóṣogbo. tí àbúrò yìí sì tún confirm ẹ̀ pé ẹ ṣe pẹ́ mọ̀ pé Ṣẹ́gun ló lóyún ni ẹ sì tún fọyún Ṣẹ́gun ṣe wẹ́dì pẹ̀lú Kọ́lá ní chọ́ọ̀chì. kẹ́sọ̀ ló fún mi lóyún ni. kì í ṣe Ṣẹ́gun ló fún mi lóyún kì í ṣe Kọ́lá ló fún mi lóyún ẹ̀yin gan ọmọ tẹ́ ń sọ mọ́. ní ọmọ tẹ́ ń sọ ni ó jẹ́ kí n máa sọ̀rọ̀ ó lóyún ṣé máa mọ̀ pé yẹn kọ́kọ́ ló lóyún mo ní sóyún ọmọ yẹn ló fún mi lóyún ni. ọ̀rẹ́ àbúrò yín tó jóbìnrin ẹ ti mọra yín bàjẹ́ àbúrò ṣé dání kọ́kọ́ máa ń mọkọ ṣe bí ìyá ni àbúrò yín náà kọ́ ọmọ bó ṣe ń lọ ọtúnjọ́ ọmọ ìyá yín nígbà tẹ́ ẹjọ́ ń lọ ọbẹ̀ yẹn gbà yẹn ó náà ò lè sọ fún bàbá Kọ́lá náà ò lè táàsìrì ẹ̀gbẹ́ ẹ̀ náà ó tẹ́ bá ti jà díẹ̀ ó ní àbí bọ̀dá Kọ́lá ti mọ̀ ní bọ̀dá Kọ́lá fi ń ṣe kọ́lákọ́lá ni bọ̀dá Kọ́lá ẹ̀ dìde àǹtí Tóyìn ẹ̀ dìde ìyókù òdìlé ẹjọ́.